ó ti wá lẹ́tìkẹ́ báyìí o ó ti lẹ́tìkẹ́. Àwọn ìyá wa ti bínú tán. Àwọn ìyá wa wọ́n ti bínú tán. Wọ́n sọ wípé ẹ̀yin bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ làwọn fẹ́ dúró tì. Àwọn ọ̀fẹ́ bá àwọn Afẹ́nifẹ́re àbáwọn Afẹ́nifẹ́re fi àwọn Afẹ́nifẹ́re bí tó ń pe àwọn Afẹ́nifẹ́re àwọn ọ̀rẹ́ bá wọn ní nǹkan kan ṣe pọ̀ mọ́. Torí nígbà tí ojú ń pọ́n àwọn táwọn Fúlàní fìyà jẹ àwọn tí wọ́n yẹ káwọn orí oko dá. Nígbà tí ojú ń pa àwọn Afẹ́nifẹ́re bí tó ń pa wọn l'Afẹ́nifẹ́re wọn ò dìde. Àwọn ògbúrò wọn bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ òun ló gbèjà wọn jà. Fúdìí èyí àwọn ìyá wa wọ́n ti bínú tán. Wọ́n ti fárígá. Wọ́n ti sọ̀rọ̀ sókè wípé àwọn ọ̀fẹ́ bá àwọn Afẹ́nifẹ́re bí tí wọ́n pe àwọn l'Afẹ́nifẹ́re torí Afẹ́nifẹ́re bí ni wọn kì í ṣe Afẹ́nifẹ́re. Gbogbo ọmọ Yorùbá ẹ má tẹ̀lé wọn mọ́. Àwọn bàbá yẹn oníjẹkújẹ ni wọ́n, ẹrú olóṣèlú ni wọ́n. Wọn kì í ṣe Afẹ́nifẹ́re o. Afẹ́nifẹ́re bí ìjẹkújẹ tí wọ́n ń jẹnu wá Nàìjíríà ní ó yẹ kí wọ́n gbọ́n. Òun ni òun fẹ́ kí wọ́n fẹ́ ká kú lóko Nàìjíríà tó jẹ́kújẹ tí wọ́n ń jẹ ni. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká kọ̀yìn sí wọn. Wọn kì í ṣe Afẹ́nifẹ́re o. Afẹ́nifẹ́re bí gidi ni wọ́n. Tó bá dé pé wọ́n bá pọn l'Afẹ́nifẹ́re lóòótọ́ ni wọn ò ní lajú wọn sílẹ̀ tí ọmọ ìjà àwọn ọmọ Yorùbá tí wọ́n sọ̀rọ̀ kan nípa ẹ̀ tí wọ́n dákẹ́ kí wọ́n sọ̀rọ̀ kan nípa ẹ̀. Gbogbo ọmọ káàrọ̀ oòjíire nílò pàdé lẹ́yìn odi àníṣe àwọn ìyá wa wọ́n ti fárígá. Àwọn ìyá wa ti bínú tán. Wọ́n ti sọ̀rọ̀ sókè. Wọ́n sọ pé ẹ̀yin bàbá Sunday Adéníyì Adéyẹmọ làwọn wà àti bàbá wa Professor Banji Akíntóyè òun làwọn wà. Yorùbá nation no going back. Àníṣe lágbára àwọn alálẹ̀ Yorùbá lágbára àwọn tó dá ilẹ̀ tó pilẹ̀ ilẹ̀ Yorùbá dúró ààbọ̀ lóko ẹrú. Ààbọ̀ lóko ẹrú. Kọ́mọ́dà pé a mọ̀ sọ̀rọ̀ dùn ẹ jẹ́ ká gbọ́ ohun àwọn ìyá wa tí wọ́n bínú tán. Ẹ jẹ́ ká gbọ́ ohun wọn. Àrẹ̀pọ̀ lórí ètò Àkànní Kámẹ́lì wá fún yín ni o ní ṣókí o. Òwe ẹ̀ bá dà kọ́ máa bá pín ètò náà kọ́ lọ dáadáa. Ẹ bá wa pín kọ́ lọ dáadáa. Ẹ bá wa pín bá wa láì bá wa lọ́ọ̀fẹ́ kọ́ lọ dáadáa. Àwọn ìyá wa ti bínú tán o. Wọ́n ti bínú tán. Wọ́n ti fárígá. Wọ́n bínú tán. Wọ́n fárígá gidi ni o. Kì í ṣeré o. Wípé àwọn ọ̀bẹ bá àwọn Afẹ́nifẹ́re bí tí wọ́n pe àwọn l'Afẹ́nifẹ́re àwọn ọ̀bẹ wa ní nǹkan papọ̀ mọ́. Torí àwọn ò rí ìwúlò wọn nílẹ̀ Yorùbá. Àwọn ò rí ìwúlò wọn kankan nílẹ̀ Yorùbá. Torí wọn ọ̀jà fáwọn wọn yàn pa àwọn l'Afẹ́nifẹ́re ni. Afẹ́nifẹ́re bí gidi ni wọ́n. Ẹ jẹ́ ká gbọ́ táwọn ìyá wa sọ. Ẹ jẹ́ ká gbọ́. Ẹ máa bá wa ká lọ. Yorùbá lápapọ̀ ní tilé toko. A kú ojúmọ́. Ẹ̀yin Afẹ́nifẹ́re wọ́n ní ẹtí ti lọ tiwọ́ bọ̀wé. Ẹtí tiwọ́ bọ̀wé nítorí àwọn ọmọ Yorùbá kí Fúlàní lè wá máa pa wá. Ẹtí tiwọ́ bọ̀wé ẹ ní àwọn àgbẹ̀ ayédèrú lẹ kó jọ tẹ́ ní àwọn àgbẹ̀. Àwọn àgbẹ̀ kọ̀ọ̀kan ò lè tiwọ́ bọ̀wé nítorí wọ́n mọ tí ojú wọn rí lọ́wọ́ àwọn agbénisìn. Wọ́n mọ tójú wọn rí lọ́wọ́ àwọn Fúlàní àwọn darandaran. Àwọn olórí burúkú Fúlàní wọ́n mọ tí ojú wọn rí lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ẹ̀yin wá sọ pé ẹ tiwọ́ bọ̀wé nítorí àtijẹ́ ènìyàn titi yín. Nítorí àti ìlà titi yín. Ẹ rántí àtúbọ̀tán àwọn ọmọ yín. Bálálẹ́ bá ní kó dáa fún yín aláàárọ̀ ayẹ̀ dànù. Gbogbo ohun tí ẹ bá fi àárọ̀ kójọ ẹ máa fẹ́ ẹ̀yìn ọwọ́ fi dànù ni. Gbogbo àwàdà àgbẹ̀ à ń jẹ̀yà. Ọmọ wa kan wá dìde. Ó náà ń ṣi Sunday Ìgbòho ọmọdé ẹmọ. Ó gbà wá lọ́wọ́ Fúlàní. À ń dáko à ń jẹun ọkàn wa sì ń balẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́ tí a wà yìí a ò lè dáko kọ̀ọ̀kan mọ́. Ẹ tí wá fẹ́ tiwọ́ bọ̀wé
lórí ẹ̀mí àwọn ọmọ wa. Gbogbo ọmọ wa ló ti dolóṣó kalẹ̀, wọn ò ríbi lọ, wọ́n kàwé, wọn ò níṣẹ́. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti di yahoo, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti di POS. Kò sí ọ̀nà àbáyọ bí wọ́n ṣe ń ṣe táò bàbá bẹ́ẹ̀ náà ń ṣe táò sà, ẹ rán wọn níṣẹ́ dé tòrutòru. Ẹ wá ti ṣetán ẹni ẹ lọ tiwọ́ bọ̀wé. Àwa àgbẹ̀ a ò rán yín níṣẹ́, àwa àgbẹ̀ a ò tiwọ́ bọ̀wé o. Màmá ṣé a tiwọ́ bọ̀wé? Rárá o. Tiwọ́ bọ̀wé o. Àwa àgbẹ̀ a ò tiwọ́ bọ̀wé o. Tiwọ́ bọ̀wé kankan. Ẹ rántí àtúbọ̀tán àwọn ọmọ yín. Tẹ́ ẹ bá fẹ́ kí àtúbọ̀tán àwọn ọmọ yín ó dára, ẹ ṣe ohun tó dára lásìkò. Ẹ gbà wá o, ẹ gbà wá o. Ẹ̀yin ìjọba amúnisìn, Ẹ gbà wá o. ẹ̀yin olóṣèlú atannijẹ, ẹ̀yin Fúlàní èké tí ẹ ti darapọ̀ mọ́ ọmọ Yorùbá, ẹ ti ń wá ọ̀nà láti wá gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Ẹ gbà wá lọ́wọ́ wọn. Ẹ ń bá àwọn ìyàwó wa ń sùn, ẹ ń bá àwọn arúgbó ń sùn, ẹ ń gé àwọn ọ̀dọ́ wa, ẹ ń pa wá lẹ́kún jayé, ẹ ń fi oúnjẹ wa fi ń bá àwọn màálùú yín. Ẹ wá ṣetán ẹ sọ wípé ayé yín máa dára. Àwa ò fẹ́ yín lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá. Àwa ò fẹ́ yín mọ́, ẹ̀yin Afẹ́nifẹ́re, ẹ̀yin àgbààgbà Yorùbá. Kí ló dé tí ẹnu yín ò kò? Kí ló dé tí ẹ ń ṣe tùtà fún àwa ọmọ Yorùbá? Kí ló dé tí ẹnu yín ò jọ ní ìmọ̀ papọ̀? Tá a fẹ́ tẹ́nìkan bá gbé sókè ẹ̀yin á máa yẹ̀ sílẹ̀ lẹ̀. Ẹ rántí pé ọjọ́ ọ̀la àwọn ọmọ yín lẹ̀ fi ń ṣeré. Àwa ń jẹ̀yà, àwa arúgbó a fi ẹ̀yìn dúdùn àgbàlagbà a fi ń ṣiṣẹ́. Kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa kó lè jẹ́ èèyàn. Kí àwọn ọmọ wa kó lè fún wa lóúnjẹ jẹ. Ẹ̀yin wá ń ṣetán ẹ̀ ń pa wá lẹ́kún. Omijé ojú àwa arúgbó yóò ṣèdájọ́ lórí yín. Omijé ojú àwa arúgbó yóò ṣe ìdájọ́ lórí yín. Gbogbo ẹ̀yin àbàyéjẹ́, gbogbo ẹ̀yin ìkà ènìyàn, gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tí ẹ̀ ń gbàbọ̀dè fáwọn ọmọ Yorùbá. Tẹ́ ẹ ní kò sí bí a ṣe fẹ́ ṣe, àní kẹ́ ẹ ṣáà máa tà wá sóko owó Fúlàní. Òun ló kù yín kù tẹ́ ń dá lára. Lágbára Elédùmarè ọba tó lọ́jọ́ ìní yóò ṣèdájọ́ lórí ayé yín, yóò ṣílẹ̀kùn ibi fún yín. Àwa ọmọ Yorùbá a ò tiwọ́ bọ̀wé o. Àwa àgbààgbà a ò tiwọ́ bọ̀wé. Àwa àgbẹ̀ náà a ò sì tiwọ́ bọ̀wé. Àkókò tó yẹ ká máa jẹun ọmọ là ń fi arúgbó ara ń ṣiṣẹ́. Gbogbo àkókò tó yẹ ká jẹun là ń fi arúgbó ara ń túko. À ń ṣe wàhálà ká mọ wá lè ní láárí, ká lè jẹ́ èèyàn. Ẹ̀yin wá ń sọ pé ẹ ń fi wá fi ń kó ọ̀rọ̀ jọ. Gbogbo tí ẹ fi àárọ̀ ọjọ́ ayé yín kó jọ, ọjọ́ alẹ́ yín máa bàjẹ́ mọ́ yín lójú ni. Ọjọ́ alẹ́ yín máa dàrú pátápátá. Gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ń gbowó ẹ̀mí àwọn ọmọ wa, tẹ́ ní ká má rọ́nà lọ, tẹ́ ní ilẹ̀ Yorùbá ò ní dúró. Láṣẹ Elédùmarè, ojú ẹ̀mí yín láti dúró. Ìbànújẹ́ á máa jẹ́ tiyín. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ara fi ní àwọn ọmọ Yorùbá, tẹ́ ti fẹ́ fi ara fi ní àwọn àgbà, palalẹ́ bá ní kó dáa fún yín. Aláàárọ̀ ààyè dànù, àbámọ̀dá kan kò ní dá tiẹ̀ kó má ṣe. Èyí tí èmi ìyá yìí rí lówùúrọ̀ yìí, bẹ́ẹ̀ ló ṣe máa rí. Bẹ́ẹ̀ ló ṣe máa wí. Tí ẹ ti gbọ́ ọ̀rọ̀ táwọn ìyá wa sọ, àwọn ìyá wa ti fárígá, wọ́n ti bínú tán. Ẹ̀yin Afẹ́nifẹ́re bíi tẹ́ ń pè Aláfẹ́nifẹ́re, gbogbo ọ̀rọ̀ táwọn ìyá wa sọ yìí, gbogbo ẹ̀ ní àrọ̀ ọ̀rọ̀ mọ́. Gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá ó gba ìtúsílẹ̀, gbogbo èpè táwọn ìyá yìí ṣẹ́, àrọ̀ ọ̀rọ̀ mọ́. Bẹ́ẹ̀ ni ó rí fún tọmọtọmọ. Bẹ́ẹ̀ ni ó rí fún tọmọtọmọ. Torí àwọn ò ní lajú wa sílẹ̀ títà lòpọ̀ wọ̀. Tẹ́yìn àgbààgbà kan bá dúró ní pé kílẹ̀ Yorùbá ó bàjẹ́, àwọn àgbààgbà kan wà tó yẹ pé àwọn ò fẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́. Àmọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ dúró tẹ́ ẹ fẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́, palalẹ́ bá ní kó dáa fún yín, aláwo níjọ́ dáa fún yín. Ẹ lọ jáwọ́, ẹ lọ jáwọ́. Mo lérò pé gbogbo ọ̀rọ̀ tí àwọn ìyá wa sọ yìí, gbogbo palalẹ́ gbọ́, gbogbo palalẹ́ gbọ́.
tẹ́ ti gbọ́ kún ti fárígá wọn ti bínú tán ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ pé ayé ní afẹ́nifẹ́ bi tó yẹ pé afẹ́nifẹ́re tó yẹ pé afẹ́nifẹ́ bi ni yín tó ẹ kì í ṣe afẹ́nifẹ́re o afẹ́nifẹ́ bi ni yín gbogbo àti mọ̀ wípé ẹrú olóṣèlú ni yín ẹ̀yin tẹ́ ẹ pé afẹ́nifẹ́re tó yẹ pé afẹ́nifẹ́ bi ni yín ara yín wà nù APC náà bẹ́ẹ̀ ni ara yín wà nù PDP ẹrú olóṣèlú ni yín fún díẹ̀ yìí àwọn ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ káàró òjíire káàgà àbáláyé àwọn òwe gẹ́gẹ́ bí afẹ́nifẹ́re mọ́ láti òní lọ láti wákàtí bá a ti sọ̀rọ̀ yìí àwọn òwe gẹ́gẹ́ bí afẹ́nifẹ́re mọ́ afẹ́nifẹ́ bí ni yín oníjẹkújẹ ni yín wọ̀bì àwọn bílíkì ni yín ẹ wá ìlọsíwájú fún ilẹ̀ káàró òjíire ẹ wá bí ilẹ̀ yá káàró òjíire tó ti gba ìtúsílẹ̀ owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn olóṣèlú yẹn ó ti tẹ́ yín lọ́rùn ẹni tá a mọ̀ gbogbo àwọn káàró òjíire mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pé afẹ́nifẹ́re tí ń wá ìlọsíwájú fúnlẹ̀ Yorùbá tá a mọ̀ láfẹ́nifẹ́re tí ń wá ìdùsílẹ̀ fúnran Yorùbá bàbá wa emeritus Professor Banji Akintoye àwọn nìkan láti mọ̀ lọ́wọ́ tá a sọ yìí lọ́wọ́ tá a wà yìí ní afẹ́nifẹ́re kí wèé ṣe afẹ́nifẹ́ bíi afẹ́nifẹ́re afẹ́nifẹ́re fọmọ káàró òjíire ó ní bàbá Professor Banji Akintoye àti bàbá Sunday Adéníyì Adéyẹmọ ó ní bàbá wa Professor Banji Akintoye àti bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ tó afẹ́nifẹ́re ni wọ́n lè gbogbo pátánà lẹ gbọ́ ọ̀rọ̀ táwọn ìyá wa sọ gbogbo pátánà lẹ gbọ́ ọ̀rọ̀ táwọn ìyá wa sọ gbogbo táwọn ìyá wa sọ yìí a gbọ́ ó tún gbọ́ détí nígbà tí ìyà ń jẹ wọ́n táwọn Fúlàní dá wọn láàmú tí wọ́n jẹ́ kó ń dáko wọ́n jẹ́ wọ́n rí oko lọ wọ́n rèpù wọn wọ́n pa wọ́n ṣe wọ́n mọ̀ ṣe wù wọ́n gbogbo ẹni tẹ́ pa ẹ́ láfẹ́nifẹ́re tó yẹ pa afẹ́nifẹ́ bí ni wọ́n mọ̀ rí yìn ẹ mọ̀ wù afẹ́nifẹ́re fún wọn ẹ mọ̀ dúró fún wọn wọ́n mọ̀ rí gẹ́gẹ́ bí afẹ́nifẹ́re àmọ́ bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ wọ́n dúró tán wọ́n gbèjà wọn jà bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ wọ́n dúró tán wọ́n gbèjà wọn jà òun ló bàtà àwọn ìyá wa ibi bínú tán tó fi sọ pé ṣe àwọn ọ̀fẹ́ bá nǹkan ṣe pọ̀ pẹ̀lú àwọn afẹ́nifẹ́re kankan mọ́ gbogbo àwọn káàró òjíire nílòkọ àtìlẹ́yìn odi ó yẹ ká ti gbọ́n o ó yẹ ká ti wake up o ó yẹ ká ti mọ àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá o ó yẹ ká ti mọ àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá o ẹ bá mọ àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá ẹ mọ àwọn tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ẹ support wọn ẹ tì wọ́n lẹ́yìn ẹ má jẹ́ wọ́n jábọ́ ẹ gbáwù tì wọ́n àwọn tí wọn ò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tí wọ́n wá ìṣubú ilẹ̀ Yorùbá ẹ padà lẹ́yìn wọn ẹ padà lẹ́yìn wọn àwọn Yorùbá làwọn sọ̀rọ̀ kan pé olówó tá a bá bólówó rìn tá a bá là rẹ̀ tá a padà lẹ́yìn ẹ̀ kò sí ìwọ̀ ń bẹ̀ àwọn tó pẹ́ láfẹ́nifẹ́re tó pa afẹ́nifẹ́ bí ni wọ́n ẹ wo àtijọ́ tó di dẹ́gbẹ̀ẹ́ yẹn kalẹ̀ tó di pé àwọn aláfẹ́nifẹ́re ẹni ká bèèrè àwa léèrè ipa wo gan la ni wọ́n kó lórílẹ̀-èdè Yorùbá fún wa ipa wo ni wọ́n kó ìjà wo ni wọ́n jà fún wa lórílẹ̀-èdè Yorùbá ẹni ká bèèrè àwa léèrè nǹkan tábìlì jí lódò wa nìyẹn gbogbo àwọn káàró òjíire ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ tẹ́ wà ní káàkiri àgbáláyé tẹ́jọ́ mọ Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká wá ìrẹ́pọ̀ láàrin ara wa ká support bàbá wa Professor Akintoye ká support bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ àti gbogbo àwọn àbàbà tó kù tí wọ́n tì wọ́n lẹ́yìn tí wọ́n tó ń tukọ̀ Yorùbá nation yìí tí wọ́n tó tukọ̀ self-determination yìí ẹ jẹ́ ká pẹ́wù tì wọ́n ká tì wọ́n lẹ́yìn ká jọ jà àjà ìlájàyè ìjà wa ni wọ́n ń jà o kó ṣe ìjà tiwọn o ìjà tí gbogbo àwọn ọmọ káàró òjíire ni wọ́n ń jà o kì í ṣe ìjà tí àwọn fámìlì wọn o ẹ jẹ́ ká ronú ká mọ̀ nǹkan tá à ń ṣe ẹ bẹ́ẹ̀ ni ká gbọ́ nǹkan táwọn eléyìí sọ wọn ò pọ̀jù àwọn tá à ń pè fún self-determination lọ ẹ fẹ́lẹ̀ wọn ò pọ̀jù wá lọ wọn ò pọ̀ tó wa wọn ò pọ̀ tó wa ọlápẹ ẹrú olóṣèlú ni wọn ló fi wà tí ń wù yẹn ṣé ẹ ti gbọ́
ọdún mo ní kí wọ́n sọ fún gbogbo ẹ̀yẹn wa ni àní ìjù báyìí lọ àwọn yàrá tó bínú tán a gbàdúrà fún wọn àwọn náà jẹ wọn mọ gbogbo òṣòro wọn lẹ Yorùbá tó ti lọ wọn lọ padà èrè oko wọn ò rí kó láìpẹ́ lájìnà tí wọ́n bá dáko tí wọ́n kọbè tí wọ́n dáko sí lórí àwọn ni yóò jèrè oko wọn Fúlàní kò ní wálẹ̀ kò ní wá orí oko wọn àdìwá bá orí oko wọn jẹ́ mọ́ ṣe ti gbọ́ ẹsẹ̀ gan ni ó kọ́ tèmi ó yí padà bí Yẹmí Ọláìtàn orí mọ̀ sí Filemi Family TV òun ló tún mú ilé wa etí ìgbọ̀ yín gbogbo ọbẹ̀ yìí ni mo rọ̀ yín ni gbogbo ẹ̀yin tẹ́ bá ṣàpàdé fídíò tí mo ṣe ẹ bá mi like ẹ bá mi love ẹ bá mi pín kọ́ lọ dáadáa ṣe àdìmọ́ gbàgbé mo bẹ̀ gbogbo ẹ̀ lólùfẹ́ mi tẹ́ nífẹ̀ẹ́ mi tẹ́ gbogbo àti mo bá jáde tí mo máa ń sọ̀rọ̀ ẹ má bá mi ká lọ lórí ètò mi ẹ lọ bá mi subscribe tó YouTube mi mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ lóòótọ́ ẹ nífẹ̀ẹ́ mi ẹ nífẹ̀ẹ́ sí nǹkan tí mo ń ṣe ẹ nífẹ̀ẹ́ sí nǹkan tí mo ń ṣe ẹ lọ bá mi subscribe tó YouTube mi Ìbíyẹmí Family TV ó ní ó kọjá yìí lórí YouTube mi ṣẹ́ẹ́dígbẹ́ ọbọ̀ bẹ̀yìn ni ṣẹ́ẹ́dígbẹ́ ṣé gan ni oníyanṣe ọlọ́kàṣe gbogbo ẹni tẹ̀ darapọ̀ máa lórí ètò Àkíìyín ẹṣẹ́ gan ni orí tẹ̀ fi ń ojú lónìí fọ́ o bẹ́ẹ̀ ni tẹ̀ fi ń gbọ́ wa etí náà ní di ọwọ́ tẹ̀ ń bá wa tẹ̀ láì tẹ̀ bá wa tẹ̀ lọ ẹni fọwọ́ náà pọ̀ mọ́ sí àwa láàmú wa lágbàdo Èdùmàrè ẹni náà láàmú ọba ṣẹ́ẹ́dígbọ́ ẹṣẹ́ gan ni.